abala ti Edoki ìròyìn òun lélẹ́yìí tí ẹ̀kọ́ lẹ́mú gbàgbé láti darapọ̀ wọn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa tàmọ̀ sí Facebook ibẹ̀ lẹ́tì lórí ọ̀fẹ́ láti mọ orí wa òbí ìran. Ìdòwú Táíwò ló kọ́ mi ọ̀dà pẹ́rán láwọn èèyàn ń pè mí bàbá ìṣubú transformer tí ò gbọdọ̀ lánàá wọn ní kọ́hún tí ẹ rí yẹn ó ṣòro jẹ àgbà ó ṣòro dà bàbá Ayọ̀mídé ẹ̀kọ́ lẹ̀. Music Olúwatósìn lórúkọ tèmi o Ájì Ara Màlífà àgbọ̀ mábìrún. Eléyìí tó jẹ́ àkọ́kọ́ bù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ó ṣeé ṣe tó bá máa fìdí lójúmọ́ ọ̀la kó fẹjú kẹ̀kẹ́kẹ́ nínú àjímúná tí alọ́dọ̀ wa ń bí o ẹ̀gbọ́n náà wọ́n ní ìbẹ̀rù bojo ó ti bá ikọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú Tinubu gẹ́gẹ́ bó ti gbọ́ pé Oyègún lẹ́ni tí ó jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n yàn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí ó mọ̀ ṣètò àyẹ̀wò fínífíní fún àwọn tí wọ́n jẹ́ àdíje dupò sí ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bá a ti gbọ́ wọn ní ń ṣe ló dàbẹ́ nípò tútù bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn tó wà nínú ikọ̀ olùdìbò tó jẹ́ ti ẹnìkan tóun náà tó jẹ́ ọ̀kan lára àwọn adíje dupò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́gbẹ́ òṣèlú APC níbi tá a ti gbọ́ pé Bọ́lá Ahmed Tinubu ò ní ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága eléyìí tó jẹ́ alága tí ó wà fún ìgbìmọ̀ tí ó mọ̀ ṣe àyẹ̀wò fínífíní tí gbogbo àwọn adíje dupò kọ̀ọ̀kan òun náà ló lóye John Odije Oyègún òun ni ó jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé Odije Oyègún tá a wí òun náà ló kọ́kọ́ jẹ́ alága àkọ́kọ́ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC náà bákan náà látún wá gbọ́ pé pẹ̀lú ohun tí gbogbo àwọn èèyàn sọ tó mú ìbẹ̀rù bojo bá wọn wípé bó bá jẹ́ nínú ètò ìṣèlú ó dàbẹ́ ni pé ata òrójú òun náà ni Tinubu àti Oyègún bẹ̀rẹ̀ láti ọdún 2020 ẹni tí ó jẹ́ alága eléyìí tí wọ́n yàn náà pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ó mọ̀ jẹ́ alága tó jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ yóò mọ̀ pé wọ́n wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì wọ́n ó sì mọ̀ ṣe àyẹ̀wò fínífíní fún gbogbo wọn. Wọ́n ní láti ìgbà tí wàhálà wọn tó ti bẹ́ẹ̀lẹ̀ òun ni ìgbà tí wọ́n ti yàn gẹ́gẹ́ bí alága àpapọ̀ pátápátá eléyìí tó wà fún ọ̀rọ̀ ti ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èdó. Wọ́n wá ṣàlàyé rẹ̀ síwájú sí i. Wọ́n ní lásìkò tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò eléyìí tó wáyé ìyẹn ní ìpínlẹ̀ Èdó náà lọ́dún 2020 eléyìí tó mú kí Pásítọ̀ Eze Iyamu èyí tí Tinubu tó jẹ́ pé òun gangan ló ń ṣe àtìlẹ́yìn fún àti ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn gómìnà Godwin Obaseki wọ́n níṣẹ́ mọ̀ pé àwọn méjèèjì fàákájà tó jẹ́ sùúrùtù gan ó wáyé láàrin àwọn méjèèjì àmọ́ wọ́n ní Odije Oyègún òun ń ṣe àtìlẹ́yìn fún Obaseki nígbà tí Tinubu tóun ṣe àtìlẹ́yìn fún Pásítọ̀ Eze Iyamu ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bí àwọn Tinubu wọ́n ṣe gbọ́ pé Odije Oyègún táwọn sí John náà òun ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó mọ̀ ṣe àyẹ̀wò ní tónítóní fún wọn ó tó láti díje ó tó láti díje wọ́n lóun gangan lálága àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje eléyìí tí wọ́n gbé kalẹ̀ bó bá di lójúmọ́ ọ̀la ni yóò mọ̀ fẹjú kẹ̀kẹ́kẹ́ nú àjímúná wa Act 1 Sin 3 òun náà lélẹ́yìí lọ́la wọn. Lórí ètò ìdìbò eléyìí tó jẹ́ ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lélẹ́yìí náà dá lórí wọ́n ní lórí ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party eléyìí tí ó wáyé níbi tí ẹni tí ó jẹ́ Atiku Abubakar ti jáwé olúborí òun mà lágbọ́ wípé Atiku Abubakar eléyìí tó díje dupò sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà òun lágbọ́ wípé lónìí ọjọ́ Monday ó ti wà lólùlẹ̀ wa l'Àbújá o láti lọ rí Wike gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀ wọ́n ní Wike ní ẹni tó jẹ́ wípé òun àti Atiku wọ́n jọ díje dupò lẹ́ni tí ó ṣe igbákejì Atiku ṣùgbọ́n léyìí tí Atiku fi ìdí rẹ̀ jọlẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní gẹ́lẹ́ tí Atiku dé Àbújá níbi tó ti lọ bá Wike ló ti ń sọ fún Wike wípé wọ́n ní wá kó wá wo bó ṣe ń ṣẹlẹ̀ níbí yìí o ohun tí mo torí rẹ̀ wá ni wípé kò sẹ́nikẹ́ni tó fìdí rẹmi nínú gbogbo apáta báyìí náà lájọ jáwé olúborí ìdí pàtàkì tí mo wá ṣe àbẹ̀wò fún ẹ ni wípé mo ní láti tètè jẹ́ kó yẹ wípé àgbájọ ọwọ́ la gbọ́dọ̀ fi jọ sọ àyà o torí láti lè jẹ́ kí ètò ìdìbò lè tó ń bọ̀ lọ́dún 2023 kó jẹ́ lè tí ó bọ́ sọ́dọ̀ wa wọ́n ní Àtíkù wá fi yé Wike wípé ó ní ìdí pàtàkì tó jẹ́ gbòógì ni wípé gbogbo lábẹ́ bó ti wù kó rí àníkẹ́ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kúrò lórí ipò tó bá di ọdún 2023 ó wá tẹ̀síwájú wọ́n ní ohun tí Wike fi fún Atiku lésì níwé ìròyìn yìí kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n Atiku nìkọ́kọ́ ló lọ ṣe ẹ̀ńlẹ́ sí Wike o àwọn tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ adíje dupò sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní Ayọ̀délé Fáyọ̀ṣe náà tẹ̀lé wọn lọ àti ọ̀pọ̀ nínú àwọn olóyè ẹgbẹ́ òṣèlú PDP tó bá di lójúmọ́ ọ̀la tíròyìn yìí
tó bá jáde lẹ́kùnrẹ́rẹ́ ẹ ó gbọ́ síwájú sí i. wọ́n ní wọn ò gbọ́dọ̀ fi ìyàn jóyè àwòdì kíru ẹni bẹ́ẹ̀ kó má lè dádì ẹgbẹ́ wọn láwọn ẹgbẹ́ kan wọ́n ti bẹnu àtẹ́ kódà ògúlùtú ọ̀rọ̀ tó tún kágbà òun náà ni wọ́n sọ sí àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe sún ètò ìdìbò abẹ́lé àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe sún síwájú wọn ní ẹgbẹ́ kan eléyìí tàbí Nigeria Civil Society òun la gbọ́ pé wọ́n ti fìmọ̀ ṣọ̀kan wọ́n jókòó papọ̀ níbi àti rí àwọn alákòóso wọn bẹ̀rẹ̀ látòrí ọ̀kan lára alákòóso ẹnẹ òbí ó tẹ̀síwájú Asmau Jọ̀ọ́dá kò tí ì tán síbẹ̀ James Nkochukwu wọn ní lónìí olónìí tó jọjọ́ ayé òun ni wọ́n jókòó wọ́n sì pe ìpàdé àpapọ̀ wọn lóminú ń kan àwọn o kò yẹ bẹ́ẹ̀ kò tiẹ̀ yẹ kó jẹ́ bẹ́ẹ̀ rárá ni o bẹ́ẹ̀ yọ̀ọ́ bá fi ọdún mẹ́ta bó bá fi pilẹ̀ kinní kan ọjọ́ wo ni kinní ọ̀hún ni ó tó já ọjọ́ wo ni ó bọ̀ sọ́jà láti jàkàrà ọjà wọn ní sẹ́ẹ̀rí àjọ elétò ìdìbò tẹ́rí yẹn o wọn ní bí wọ́n ṣe sún ètò ìdìbò abẹ́lé tó wà fáwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà mọ̀ ṣe sún síwájú wọn ní kò dáa pínpín kì í ṣe ohun téèyàn gbọ́dọ̀ máa sọ ṣe mọ̀ pé àìríbi sàn bí adágún tẹ́rí yẹn òun náà ló jẹ́ kó domi èrí wọ́n wá nà ká àbùkù ìka àbùkù pátágbà wọ́n nà sájò elétò ìdìbò wọ́n ní báwo lè ṣe máa ṣerú ẹ̀ kò yẹ ká ẹ ṣerú ẹ̀ mọ́jọ́ tẹ́ ẹ ti ń pariwo gbọ́dọ̀ jọjọ́ kẹta oṣù kẹfà lọ o wọ́n gbọ́dọ̀ jọjọ́ kẹta oṣù kẹfà lọ o àṣẹyìn fúnra ara yín lẹ́ẹ̀tì ìmọ̀ ohun tó yẹ ká ẹ ṣe kí ló dé wọ́n ní àjọ elétò ìdìbò ńgbà tó di ọjọ́ Jímọ̀ tó kọjá yìí lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2022 yìí ni wọ́n bá kéde wípé àwọn tún ti sún ètò ìdìbò abẹ́lé tó wà fáwọn ẹgbẹ́ òṣèlú àwọn ti sún síwájú níbi wọ́n ti fi ọjọ́ mẹ́fà kún wọn ní látara eléyìí òun ló fà á tẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ làwọn náà kí wọ́n gbọ́ pé wọ́n fọjọ́ mẹ́fà kún sí báyìí àwọn náà bá ní ó dáa o ibi afẹ́ gbígi sí igi ti hù nítorí pé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ibi báwọn òun náà ní òkùnkùn darí ìgbẹ́ sí náà nínú àwọn náà bá yà fọjọ́ mẹ́fà kún tiwọn wípé jọ́tẹ̀ láàparí rẹ̀ gan ọjọ́ náà láàparí rẹ̀ ó dáa o àwa ìṣetán láti ṣètò ìdìbò abẹ́lé wa kò yẹ kẹ́ ẹ dọ́rú ẹ̀ wò lásà torí ìjọ mi ẹ má tún jẹ́ kírú ẹ̀ kó sọmọ lọ́wọ́ yín mọ́ tó bá di lójúmọ́ ọ̀la ó ṣeé ṣe kó fẹjú kẹ̀kẹ́kẹ́ nú àjìmúná wa. ẹ káàbọ̀ padà ìròyìn eléyìí ló ń sọ lórí ẹjọ́ eléyìí tí wọ́n pe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo ìyẹn Rochas Okorocha lónìí ọjọ́ ajé Monday la gbọ́ wípé Rochas farahàn nílé ẹjọ́ gíga lólùlú lẹwa l'Àbújá níbi tí Rochas ti ní èmi ò máa jẹ̀bi ẹ̀sùn eléyìí tẹ́ fi kàn mí ó ní ẹ̀sùn eléyìí tẹ́ sọ wípé mo ṣòwò ìlú eléyìí tó tó bílíọ̀nù 3.7 náírà kúmọkùmọ wọn á ní ìdí rèé o tí wọ́n ṣe gbé Rochas ìyẹn tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣe pè é lẹ́jọ́ wọ́n ní ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ní onígun 17 gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ yìí wọ́n ní nígbà tí Rochas sì wà nípò gómìnà ní ìpínlẹ̀ Imo òun ló jẹ́ wípé wọ́n ní wọ́n ti fi ẹ̀sùn kan wípé owó tó yẹ kó jẹ́ ti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin èyí tó yẹ kó wà lápò ìṣúná wọn òun ni wọ́n ní Rochas pẹ̀lú Anyim wọ́n ní wọ́n pawọ́pọ̀ láti kó owó náà sínú àpò ìṣúná iléeṣẹ́ àdáni tiwọn eléyìí tí ó jẹ́ bílíọ̀nù 3.7 náírà wọ́n wá ní ọdún ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ lọ́dún 2014 sí 2016 ìyẹn nígbà tí Rochas tó sì wà nípò gómìnà ní ìpínlẹ̀ Imo Rochas wá pariwo pé ó lè mí kẹ̀ èmi ò máa jẹ̀bi ẹ̀sùn eléyìí tẹ́ fi kàn mí yìí. eléyìí náà lójúmọ́ ọ̀la ní kẹ́ ẹ mọ́ ṣèrètí ẹ̀ wọ́n ní màkànmàkàn báyìí náà lóye kan ẹ̀gbọ́n náà wọ́n ní bílà ò bá gbèyàn á kọjá sí làlà ni o Peter Obi ó ti borí gẹ́gẹ́ bí olùdíje tí ó mọ̀ gbàsí ẹgbẹ́ òṣèlú Labour ni o pátì ni òun ni ó mọ̀ gbé àsíá ẹgbẹ́ òṣèlú Labour inú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó tiẹ̀ ṣe jẹ́ pé Utomi ń ṣe nìyẹn yẹ̀bá sẹ́gbẹ̀ẹ́ ó ní ẹ jẹ́ kí Obi ó wọlé kémi ó rárá yẹ̀bá sẹ́gbẹ́ kan gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi ń la gbọ́ pé ó ti yege nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tí wọ́n dì fẹ́gbẹ́ òṣèlú Labour níbi tó ti jẹ́ pé òun gangan ló jáwé olúborí tí ó mọ̀ jẹ́ olùdíje tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú Labour yẹn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọ̀gbẹ́ni Peter Obi náà
òun la gbọ́ pé nínú ètò ìdìbò abẹ́lé wọn ibẹ̀ lòun náà ti yege o bó tiẹ̀ ṣe jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Patu Tome òun bá yẹ̀ bá sẹ́gbẹ́ kan ó ní àtẹ̀mẹ́ àti òbí ọmọ ìyá ọmọ bàbá kan náà ni wá ẹ jẹ́ kóbi ó lọ kémi ó dúró sẹ́gbẹ́ kan náà èmi ó mọ̀ mú páàsì ilẹ̀ láti lé àwọn tó kù kí wọ́n bá lè tẹ̀lé wa ẹ gbọ́ ohun tí Tome ẹ gbọ́ ohun tó tún sọ níbi tó ti ń kéde pé òbí ó jẹ́ ẹni tó jẹ́ àbúrò sí òun sì fẹ́ kó síwájú nítorí pé ṣe rí dàdáǹgbà míì ó lè má lè jà ṣùgbọ́n kó ní àbúrò eléyìí tó gbójú tó gbónu lọ́wọ́ dáadáa o bákan náà làtún rí ẹnìkan tó tún jẹ́ ọ̀kan lára àwọn adíje dupò náà tó jẹ́ ọmọdún márùndínláàádọ́ta Joseph Faduri wọn níyẹn náà ńṣe nìyẹn náà yẹ̀ bá sẹ́gbẹ́ kan tó sì filẹ̀ fún ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìyẹn nípínlẹ̀ Anambra nígbà tí Tome yẹ̀ bá Faduri náà òun náà tún yẹ̀ bá àwọn méjèèjì wọ́n yẹ̀ bá kú ẹ kúrò lọ́nà wọ́n clear ojú ọ̀nà fún ọ̀gbẹ́ni Peter Obi ó ti jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje tí ó mọ̀ gbàsíà ẹgbẹ́ òṣèlú Labour nẹ́tò ìdìbò eléyìí tó ń bọ̀ sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 tó bá di lójúmọ́ ọ̀la bó bá ti yọ ẹ farabalẹ̀ kẹ́ lè gbọ́ wa dáadáa ní o ìyẹn nínú ètò tá a pè ní àjímúná wa lójúmọ́ ọ̀la. Adíje dupò sí ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn Abíọ́dún Oyèbánjí lónìí ọjọ́ ajé Monday la gbọ́ wípé ó mà ti ń bẹ gbogbo olùgbé ìpínlẹ̀ náà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jọ̀ọ́ nítorí orúkọ Olúwa ó ní kí wọ́n dìbò fún òun fi ń dá wọn lójú wípé ẹ ò ní kábàámọ̀ tẹ́ ẹ bá fi ìbò yín tẹ́ ẹ bá fi gbé mi wọlé gẹ́gẹ́ bí adíje dupò sí ipò gómìnà náà bó ṣe fi ìròyìn léde ó ní mo fẹ́ wọ bàtà tí Káyọ̀dé Fáyẹmí bá bọ́ sílẹ̀ ó ní kò pẹ́ yìí ó ní fún ìdí èyí mò ń rọ̀ yín kẹ́ ẹ dákun dábọ̀ ẹ gbárùkù tì mí wọ́n fìdí ìròyìn múlẹ̀ láti ẹnu ẹni tí ó jẹ́ adarí ẹ̀ka ìpolongo ìbò fún Abíọ́dún Oyèbánjí ìyẹn Fáṣuyì níbi tí wọ́n ti ń sọ wípé ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC yẹn ní ìpínlẹ̀ Èkìtì wípé ẹ dákun àgàn lọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jìjọ gbé BAO wọlé ìyẹn Abíọ́dún Oyèbánjí láti jẹ́ gómìnà eléyìí tí ó kàn lẹ́yìn Fáyẹmí àwọn tẹ̀síwájú ìròyìn wọn ní Bíọ́dún sọ wípé tẹ́ ẹ bá lè gbà mí láàyè láti wọ bàtà eléyìí tí Fáyẹmí yóò bọ́lẹ̀ yìí mo mú ń dá yín lójú wípé gbogbo nǹkan yóò túbọ̀ máa jẹ́ ọ̀tun yẹn ní ìpínlẹ̀ wa ó ní à ń bẹ̀ yín ní ẹ dákun ẹ̀yin lẹ lè ṣe ẹ fi ìbò yín ẹ fi gbé mi wọlé Abíọ́dún ló ń kígbe tọ̀ntọ̀ bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà Ẹ̀dọ̀kí ìròyìn Sweet 107.1 FM lábẹ́òkúta adùn tó gbẹ̀yẹ̀ wúrọ̀ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa kẹ́ ẹ lè mọ́ lórí ọ̀fẹ́ àti fojú ìwò wa ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa náà kò kúkú ní èdè bẹ́ẹ̀ bá ti wá ń wò wá ẹ mọ́ bá wa fi kọ́mẹ̀ntì kẹwàá mọ́ bá wa sí ààrẹ káwọn tó kù kí wọ́n bá lè jàǹfààní rẹ̀ wọ́n nà mí bí ẹni máa kú kódà ọlọ́pẹ́lọpẹ́ ọlọ́run mo dúpẹ́ o mo rin ìrìn wákàtí tí mi ò lè kà tán torí wípé ọlọ́run ló yọ mí ajá fọ́ mi ó gbéra ní o ẹnu orí yóò dilé èmi gan ti wá gbàgbọ́ wípé bí n bá rájá ewu lọ ó yẹ kí n bẹ ní o ta ló sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo òun náà ló kúkú sọ bẹ́ẹ̀ látàrí tètè ìdìbò eléyìí tó jẹ́ ti ìdìbò sí ìdìbò abẹ́lé tó wáyé lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ǹbẹ̀ náà láti gbọ́ wọn ní wàhálà kan fẹjú kẹ̀kẹ́ ńbẹ̀ níbi tó jẹ́ pé lónìí tó jẹ́ ọjọ́ ajé ẹni tó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ asòfin ìyẹn ní ìpínlẹ̀ Ondo ìyẹn Right Honourable Bámidélé Olóyè Lóògùn òun náà làgbọ́ pé ó mọ̀ ṣàlàyé ohun tójú rẹ̀ rí ṣe mọ̀ pé ajá tó bá relé ẹkùn tó bá bọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ ohun tójú ajá bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ ohun tójú rẹ̀ yóò rí ó ní nítorí pé kí ni ó ní mo ríra mi tó kódà mi mọ̀ pé nǹkan mi tún wà lẹ́yìn pé ká tún ṣe òṣèlú ohun tójú mi rí pàkúté ikú gan ni wọ́n dẹ́lẹ̀ fún mi o tí ò bá ń ṣọpẹ́ lọ́pẹ́ Ọlọ́run èmi gan ò tiẹ̀ mọ bí mo tiẹ̀ ṣe jáde ńbẹ̀ Olóyè Lóògùn òun náà la gbọ́ pé ó pẹ̀lú àwọn adíje dupò tó ń díje dupò ìyẹn sí ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin ìyẹn eléyìí tó jẹ́ tẹkùn ìdìbò Ìdànrè àti àwọn ibi tó kù ńbẹ̀ náà lágbègbè kan tí wọ́n ń pè ní Ìgbárá Òkè
ìyẹn lọ́jọ́ Jímọ̀ tó kọjá. Ó wá ṣàlàyé síwájú sí i oníṣẹ́ erétò ìdìbò abẹ́lé tá a dì náà ó ní wọn ò parí ẹ̀ inconclusive òun náà ni wọ́n kó fi ṣe níbi tá a ti rí ẹni tó jẹ́ adarí ètò ọ̀hún tó jẹ́ tètò ìdìbò abẹ́lé náà Festus Arẹ́gbẹ́ṣọlá ibi tóun náà tó jẹ́ pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú pátápátá ni o látàrí ti àwọn ìwà ọ̀daràn àti àwọn tẹ̀m̀bẹ̀lẹ̀kùn oríṣiríṣi fàákájà gbàgbós ọmọ yẹrí òkú ń bọ̀ ẹnu orí yóò dilé ni o tó jẹ́ pé gbogbo bẹ̀ erukuru la o ó dilé ní ọ̀pọ̀lọpọ̀ ẹni gbàgbé bàtà ẹni sọ́fìlànà ẹni agbádá ẹ̀ ti ya sọ́tọ̀ọ̀tọ̀ ó jẹ́ pé mi gan fúnra mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ní ti ẹ̀ mọ́ bí mo ti jáde ibi àti fẹ́ dìbò ọpẹ́lọpẹ́ àwọn kan ń ṣe wọ́n dìmú bí ẹni di àpò ẹ̀wà kó tó di pé mo jáde wọ́n sọ mí lẹ̀pẹ̀ báyìí mo kàn ń rìn lọ ṣáá títí mo fi délé ni o Ọlọ́run mo dúpẹ́ ó fẹjú kẹ̀kẹ́kẹ́ tó bá di lójúmọ́ ọ̀la yóò tún fẹjú jù báyìí lọ nínú àjímúná wa. Ìjọba ìpínlẹ̀ Edo ti kóró ojú sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórí bí wọ́n ní wọn ò ṣe gbà kí wọ́n rí bí mú àwọn ọmọ ajagun gbalẹ̀ lè tí wọ́n da àlàáfíà ìlú náà láàmú gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Edo ṣe fi ìròyìn léde. Wọ́n ní àwọn kan tó jẹ́ wípé ajagun gbalẹ̀ ni wọ́n pera wọn àwọn tí bàbá wọn ralẹ̀ tí wọ́n sọ wípé àwọn fẹ́ gba ilẹ̀ yẹn ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń dá wọn lọ́wọ́ kọ́ lórí àwọn ọ̀pọ̀ ìgbésẹ̀ eléyìí tí àwọn gbé. Lónìí ọjọ́ Ajé Monday ni wọ́n fìdí ìròyìn múlẹ̀ láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki yẹn lórí àkànṣe ìròyìn ọ̀gbẹ́ni Osagie ló sọ fún ìwé ìròyìn wípé wọ́n ní inú ìjọba kò dùn rárá àti rárá ni sí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó jẹ́ wípé wọ́n ní wọ́n ń ti àwọn jàǹdùkú lẹ́yìn ní àwọn ọmọ ajagun gbalẹ̀ eléyìí tó wà ní ìpínlẹ̀ Edo wọ́n ń tì wọ́n lẹ́yìn wọ́n ní wọ́n kọ etí ikún sí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ náà gbé láti má jẹ́ kí àwọn ọmọ ajagun gbalẹ̀ náà kí wọ́n ní agbára lórí àwọn ará ìlú. Wọ́n ní ṣùgbọ́n gbogbo báwọn ṣe ń ṣe pátá ni àwọn APC ni wọn ò jẹ́ kí ọ̀rọ̀ náà kókò. Wọ́n ní wọ́n pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ náà sí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe ń dabarú gbogbo ètò eléyìí tíjọba ń gbé sílẹ̀ láti má jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ajagunbalẹ̀ náà kí wọ́n ní ipa lórí gbogbo àwọn tí wọ́n fi ògùn wọn ralẹ̀ léyìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n máa kọ́ táwọn ajagunbalẹ̀ náà sì ń dìde láti gbà lọ́wọ́ wọn. Gbogbo ìgbésẹ̀ tá à ń gbé àwọn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fẹ́ kó so èso rere o. Ìròyìn yìí ju báyìí lọ tó bá di lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ síwájú sí i lórí àjímúná. Eléyìí náà ó ṣeé ṣe kóun náà tó fẹjú kẹ̀kẹ́kẹ́ ìkúnlẹ̀ abiyamọ o. Wọ́n ní bógun bá jẹ lọ yẹ kẹ́ ẹ ti mọ̀ pọ́gbọ̀ ó jẹ bọ̀ tòró mi tá a bá dà lórí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pélé ló ń bọ̀ àṣegbé kan ò sí àṣepamọ́ tẹ kúkú rí yẹn òun náà ló kúkú wà. Adédoyin òun àtọmọ ẹ̀ wọ́n wà nínú ilé ìtura lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ aburú tí Adégòkè tó ṣe bẹ́ẹ̀ tó pàdánù ẹ̀mí rẹ̀ ìyẹn nínú ilé ìtura wọn. Wọ́n ní bàbá àtọmọ tó jẹ́ pé bàbá tó ní ilé ìtura gangan wọ́n ló kúkú wà ńbẹ̀ ta ló jẹ́rìí gbè wọ́n akọ̀wé tí wọ́n gbà sílé ìtura náà Tàtí Adésọlá òun la gbọ́ pé wọ́n sọ fúnlé ẹjọ́ bẹ́ẹ̀. Wọ́n ní akọ̀wé eléyìí tó jẹ́ ti arákùnrin kan ẹ̀jẹ̀ nkọ́kọ́ sọ kọ́kọ́ fún wa náà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé asọkùnsímú ó rè é fi kú pamọ́ ni o bí ò bá wá ń kẹlẹ̀bẹ̀ yóò kúkú máa wá níkun. Akọ̀wé tá a wí yìí òun ni wọ́n sọ yìí pé wọ́n gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wọ́n wà nílé ìtura tí ọ̀gbẹ́ni Timothy Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó tún sì kẹ́kọ̀ọ́ sí ìyẹn nílé ẹ̀kọ́ rẹ̀ eléyìí tó lọ lù sí ilé ìtura wọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ló fẹ́ farapamọ́ sí láti kàwé àti tó bá di lọ́jọ́ kejì ó rè é sinmi díẹ̀ kó tó di wípé yóò tún lọ ṣe ìdánwò eléyìí tó torí rẹ̀ wá sílùú Òṣogbo. Ẹ̀gbọ́n tí wọ́n wí bẹ́ẹ̀ wọ́n nílé ìtura náà òun la mọ̀ sí Hilton Hotel Honors eléyìí tó wà nílùú Ilé-Ifẹ̀ ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ẹni tó nílé ìtura yìí gangan ọ̀mọ̀wé Ramon Adédoyin àtọmọ rẹ̀ Rohim Adédoyin wọ́n láwọn méjèèjì wọ́n wà nílé ìtura náà lákòókò ìgbà tí Timothy Adégòkè olóògbé lákòókò ìgbà tó yọ sí wọn láti rí i pé òun fẹ́ wà nílé ìtura wọn kóun ó sì fara nísinmi láì mọ̀ wípé ọ̀dọ̀ àwọn kìnìún àtẹkùn òun lòun lọ mú létí gẹ́gẹ́ bó ti sọ ọ̀dọ́mọbìnrin kan eléyìí tó jẹ́ akọ̀wé tí wọ́n gbà sílé ìtura náà tó ń ṣiṣẹ́ fún wọn tí wọ́n sì ń fún lówó ńbẹ̀ wọ́n lóun gangan fúnra ara rẹ̀ wọ́n lóun òun ló gba Timothy Adégòkè wọnú ilé ìtura náà tó béèrè orúkọ ẹ̀ ńbolẹ̀ ti wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tó sì fún ní yàrá eléyìí tí Timothy Adégòkè eléyìí tó fẹ́ lò wọ́n ní ìfọ̀rọ̀bèrè ọ̀rọ̀ náà òun náà ló wáyé ìyẹn nílé ẹjọ́ lónìí níbi tí agbẹjọ́rò àgbà akọniwájú adájọ́ ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà Sàn
tó ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ arábìnrin tá a mọ̀ sákọ̀wé náà níbẹ̀ nìyẹn ti jẹ́wọ́ lónìí tó jọjọ́ ajé ó ní ẹ jẹ́ kémi ó sọ bó ṣe jẹ́ gangan fún yín nítorí kémi ò fẹ́ lọ ọ̀run àrèmábọ̀ ń sì fẹ́ lọ ọ̀run àpàpàǹdodo ẹ̀gbọ́n náà ṣe rí ẹni tó nílé ìtura wa ìyẹn ọ̀mọ̀wé Ramon Adédoyin òun àtọmọ rẹ̀ ọmọ ọ̀gá gangan ìyẹn Iroyin àwọn méjèèjì wọ́n wà nílé ìtura náà kó tó di pé Timothy dé gẹ́gẹ́ bí wọ́n ti sọ Adédoyin òun la gbọ́ pé ó wà nílé ìtura náà ó sì balẹ̀ síbẹ̀ ní nǹkan bí ọwọ́ aago 6 lọ́wọ́ àṣálẹ́ wọ́n níbẹ̀ ló ti ń wo gbogbo àwọn òṣìṣẹ́ káàkiri báwo ni ṣé wọ́n wá kí ló dé tí wọ́n wá last week gbogbo wọn ló ń béèrè lọ́wọ́ rẹ̀ káàkiri ìwọ máa tó nǹkan bí aago 10 lálẹ́ ọjọ́ tá à ń wí gangan nígbà tí ẹni tó nílé ìtura yìí àtọmọ ẹ̀ tí wọ́n ti wà ń bẹ̀ wọ́n ní lọ́wọ́ nǹkan bí ọwọ́ aago 10 alẹ́ òun náà ni ẹni tá a mọ̀ sí Adégòkè Timothy olóògbé náà lòun náà bá ṣẹ́wọ́ wọlé ẹ dákun mo fẹ́ faransé mi bí ni o tó bá di lójúmọ́ ọ̀la n ó mọ̀ lọ síbi tí wọ́n ti ṣèdánwò ilé ẹ̀kọ́ tí mo torí rẹ̀ wá ó mọ̀ sí o odídẹrẹ́ wa kó má kú sóko wá nǹkan jẹ kélédùà kó má jà múlé tí a bínú ẹni o tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹjú kẹ́kẹ́kẹ́ ni ẹja tọ́jú wa o torí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn òun náà ni yóò kúkú dà lọ́la. ìpínlẹ̀ Ebonyi ni mo gbà lọ níbi tí a gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ebonyi David Umayi ló ti ní ó ní ojú ò lè tì mí láyé àti láéláé fáàbàdà nípa pípolongo ẹni tí ó jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ààrẹ Muhammadu Buhari ó ní àti wípé pàápàá jùlọ mo fẹ́ sọ tẹnutẹnu wípé ọkùnrin takuntakun ni ó sọ eléyìí níbi ní Abakaliki yẹn níbi tí wọ́n ti ní wọ́n ń ṣe àwọn àjọyọ̀ fún àwọn akọ̀ròyìn níbi tí wọ́n ti kó àwọn akọ̀ròyìn àti ẹ̀ka akọ̀ròyìn tó jẹ́ ti obìnrin jọ Umayi ṣe àpèjúwe ààrẹ Muhammadu Buhari gẹ́gẹ́ bí olórí pípé àti ẹni tó jẹ́ wípé ó dáa jù nínú gbogbo àwọn tó ti ń ṣe ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá tẹ̀síwájú níbi tó ti ń sọ ó ní ọlọ́pọlọ pípé ni ààrẹ eléyìí tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yẹn ààrẹ Muhammadu Buhari ó ní ìdí tí mo ṣe sọ wípé ojú ò lè tì mí láyé fáàbàdà láti gbé oríyìn fún ààrẹ Muhammadu Buhari kò sé lẹ́yìn gbogbo bí ó ti ṣe ń jẹ́ kí nǹkan kó lọ síwájú sí lórílẹ̀‐èdè Nàìjíríà àti wípé kò lóǹkà ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ló ti gbé rere ṣe nígbà tí ààrẹ Muhammadu Buhari tó wà lórílẹ̀‐èdè àlẹ́ tó ń pa àṣẹ lọ́wọ́lọ́wọ́ ó ní ìyẹn nìkọ̀kọ́ o aláṣẹ Muhammadu Buhari ti ṣe iṣẹ́ takuntakun sí apá ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn gúúsù ní ọ̀dọ̀ àwọn ó ní pàápàá jùlọ ìyẹn bíríìjì ìkejì òru rẹ̀ tó jẹ́ ti Niger ó ní ọ̀nà aláràǹbarà lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ààrẹ Muhammadu Buhari tó ti gbé ṣe ó ní fún ìdí èyí ojú ò tì mí rárá àti rárá ni láti polongo ààrẹ Muhammadu Buhari tàbí láti gbé oríyìn fún aláṣẹ Muhammadu Buhari. Edoki ìròyìn òun náà ló sì ń tẹ̀síwájú sí 107.1 FM lábẹ́òkúta ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn tí Elédùà tó rán sílé ayé àwọn iléeṣẹ́ agbófinró tá a mọ̀ sọ́lọ́pàá ìyẹn nípínlẹ̀ Anambra lónìí nítorí pé kíni àwọn kan ti gbèrò láti dáná sun iléeṣẹ́ rédíò kan eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Anambra wọ́n ní gẹ́gẹ́ bí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá olú-iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lónìí wọ́n ní àwọn kan tó jẹ́ pé ní bí apọ́nmọ́wẹ̀ tó jẹ́ pé òun re kì í wọ́n nǹkan burúkú ni wọ́n máa ń kóró rẹ̀ mọ́ra wọ́n ní àwọn ni wọ́n gbìyànjú láti lọ dáná sun iléeṣẹ́ rédíò tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Anambra Broadcasting Service ABS lónìí tó jẹ́ ọjọ́ ajé wọ́n ní kùtù àìláàárọ̀ yìí làwọn kan tí ló ń gbé kí ló wá ń bí wọn nú gangan àkúkú tiẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Anambra bó ṣe fi àtẹ̀jáde rẹ̀ síta ìyẹn DSP Tochukwu Ikenga òun náà ló fẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ òun múlẹ̀ ó ní ṣùgbọ́n ṣá àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wípé kò sí ẹ̀mí kankan eléyìí tó ṣòfò Ikenga ó mọ̀ ṣàlàyé rẹ̀ síta ó láwọn tí wọ́n jẹ́ afurasí tó jẹ́ níbi àwọn gangan àwọn ni wọ́n rí ọ̀nà wọ iléeṣẹ́ rédíò náà tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbóhùn sáfẹ́fẹ́ bí irú ibi tá a wà yìí wọ́n fẹ́ gbìyànjú àti wọbẹ̀ kí wọ́n fẹ́ mú wọ́n fẹ́ ra gàrí ni àbípo wọ́n torí rẹ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n ṣá wọ́n gbìyànjú láti rí i pé wọ́n dáná sun àwọn ọkọ̀ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Anambra náà eléyìí tí wọ́n ní wọ́n dáná sun gbúrúgbúrú níbẹ̀ náà láti gbọ́ pé àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí í pè wọ́n wípé kò yẹ kílẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ nílùú tó lọ́ba oníjòyè nìkan bíi aago 4 àbọ̀ lọ́wọ́ fẹ̀rẹ̀ àfẹ̀mọ́júmọ́ láàárọ̀ yìí lónìí tó jọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún 2022 òun ìṣẹ̀lẹ̀ aburú náà òun ló wáyé wọn ní iléeṣẹ́ rédíò tìjọba ìpínlẹ̀ Anambra òun ló wà lágbègbè ìjọba ìbílẹ̀ Ìdẹ́milẹ̀ ìyẹn nípínlẹ̀ Anambra náà kó tó di pa àwọn ọlọ́pàá wọ́n bẹ́ síta wípé yín kẹ̀ ẹ̀ ní dúró wò tán níbo lẹ ti já wá tẹ̀ lókù lọ́rùn kọ́lọ́run kó ṣàánú wa ni o ẹ bá wa bẹ̀ wọ́n kírú ẹ̀ ó mọ̀ sọmọ lọ́wọ́ wọn mọ́ àkókò nírí wàhálà odídẹrẹ́ wa lẹ́ẹ̀kan sí kò ní kú
ṣoko wa nǹkan dé. àmì àṣẹ Èdùmàrè kọ́lọ́run bá kó jọ kó gbà wá ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní olùṣàkóso ilé ìwòsàn yẹn ní Kàbà ló ti fìdí ìròyìn múlẹ̀ pé lóòótọ́ àti lódodo èèyàn 11 ni wọ́n gbé wá sílé ìtọ́jú aláìsàn eléyìí tó wà ní Kàbà gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ náà wọ́n ní àti ẹni tó ní ilé ìgbafẹ́ náà níbi ìbúgbàmù eléyìí tó ṣàdédé ṣẹyọ wọ́n fìdí ìròyìn múlẹ̀ látẹnu ẹni tí ó jẹ́ olùdarí lẹ́ka ilé ìwòsàn náà wọ́n ní ọjọ́ ìsinmi Sunday àná ni ìbúgbàmù náà ṣàdédé wáyé ní agbègbè Kàbà wọ́n ní wọ́n sì ti kó àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí tó jẹ́ 11 pẹ̀lú ẹni tó ní ilé ìgbafẹ́ náà wá sí ilé ìwòsàn léyìí tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ olórí ilé ìwòsàn náà yẹn Ibrahim bó ṣe fìdí ìròyìn múlẹ̀ Ibrahim Sule ó ní lótìtọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ló ṣe o àwọn àjọ akóròyìnjọ lórílẹ̀‐èdè Nàìjíríà tún wá tẹ̀síwájú wọn ní iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́n ní wọ́n sọ wípé lótìtọ́ ni ìbúgbàmù náà wáyé ní àná ọjọ́ ìsinmi àná yẹn ní nǹkan bíi aago 9 kọjá ìṣẹ́jú 15 ní ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹ̀ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ìyẹn SP Williams ó ṣe fìdí ìròyìn múlẹ̀ ó ní ṣùgbọ́n wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ kò sẹ́nikẹ́ni nínú wọn eléyìí tó jẹ́ Ọlọ́run bá nípè ṣùgbọ́n wọ́n wà láyé ìtọ́jú kọ́ lọ́wọ́ bá jọ kó má jẹ́ ká kú sóko wá nǹkan jẹ ni. ẹ wo ẹjẹ ara fílẹ̀ bẹ́ẹ̀ náà kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge tó bá di lójúmọ́ ọ̀la eléyìí àtàwọn òròyìn tó kù yóò mọ fẹjú kẹ̀kẹ́kẹ́ nínú àjímọ́nà tiwa ẹ jẹ́ kí èmi ó sì dóná torí èmi àti Aláwìyé Federation ìpòrò àtijẹmọ àwọn alájọ tukọ ètò ti àìkútọ wọn yọ̀ǹda ìyàwó wa kó wọn mọ lọ́nà. kí n rè dáná lẹ̀ fún yá ó yẹ kó dùn kó pọ̀ Ọlọ́run bá tẹ́ ẹ̀rí yẹn ní fúnni lágbára Ọlọ́run bá yóò fún tèmi tí ẹyẹ kèmí máa fi yẹn ṣe lọ lábala ìdọ̀kẹ̀rọ̀ ìnírọ̀lẹ́ òní títí ìgbàgbọ́ta tó fi nípàdé ayọ̀ Bùrìsí Ìkọlùwà tó sin lórúkọ tèmi ò Àjìyá Ràmàlífà àgbọ̀ mábìnrin.